Hello ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ní gbogbo bí tẹ́ tí wù mí tẹ́lẹ̀ tí ń gbọ́ mi. Ọ̀rọ̀ tó lọ lètò ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Mo rí fídíò yìí. Mi ò ní show ẹ̀ nítorí pé fídíò tó jẹ́ pé ó bá ń lọ́kàn jẹ́ ni. Obìnrin tó ń sunkún yìí, ọkọ ẹ̀ ló nà gidi gan. Ó nà débi wípé ní obìnrin yẹn gan mo rò pípa tó tí nínú yẹn pọ̀ jù ló sáré síta pé ẹ̀yin ará àdúgbò ẹ gba òun. Ìlédè ti wá ṣú. Àwọn ará àdúgbò, àwọn neighbors ló jáde yẹn o. Àwọn ará àdúgbò nìyẹn o tí wọ́n jáde pé ṣé o fẹ́ pa obìnrin ni. Ó nà ìyàwó ẹ̀ débi wípé ní pant àti aṣọ jẹ́sí ló wà lára obìnrin yẹn. Mo rò pípa tó ti nà ó ti fa gbogbo aṣọ tó wà lára obìnrin yẹn, ó ti máa ya gbogbo ẹ̀nà. Bóyá ẹ mọ̀ pé alẹ́ ti lẹ́ ilẹ̀ ti ṣú. Bóyá obìnrin yẹn kò ti wọ bóyá ọkọ̀ òróró. Ọkọ ẹ̀ ó nà gidi gan. Ó ti rẹ́nu sọ̀rọ̀. Ọkọ ẹ̀ náà ni. Ẹ wò. Ẹ wò. Kódà lọ́yà dẹ̀ ni o. Ele ò yẹ ní lọ́yà rárá. Ó yẹ kí àwọn NBA they have to take this up. Nítorí wípé ní irú àwọn ẹranko báyìí wọ́n pọ̀ láwùjọ, wọ́n pọ̀ gidi gan. Ó nà ìyàwó ẹ̀ débi pé ó nà obìnrin yẹn ó sáré. Mo rò pé ó sáré síta pé ẹ̀yin ará àdúgbò ẹ gba òun kó tó di pé ọkùnrin gba ẹ̀mí lẹ́nu ẹ̀. Ó wá sọ fún ìyàwó ẹ̀ pé give me the key. Obìnrin ò fi key sílẹ̀. Bá tó bá fi key sílẹ̀ ṣé kò ní kí ló fẹ́ fi key ṣe lóru? Tó bá tẹ̀ fẹ́ gba key ṣé ọ̀nà tó máa fi gba key nìyẹn lọ́wọ́ obìnrin yìí. Ó nà ìyàwó ẹ̀ débi pé ní obìnrin yẹn ó sá jáde ẹlẹ́gbẹ́ pé ìhòòhò lobìnrin yẹn wà. Ní ọkùnrin ó dẹ̀ ti jáde pẹ̀lú ẹ̀, ó tún nà án níwájú géètì ilé wọn. Kí ni obìnrin lè ṣe? Kí ni ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀? Kí ni nǹkan tí ò bá ṣe fún ọkùnrin ẹ̀ ọ̀nà yìí? Ẹ wo ẹ̀jẹ̀ bo obìnrin yẹn, ẹ̀jẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ní láṣọ obìnrin àti ẹnu ẹ̀. Ó ti fi gbogbo ẹnu ẹ̀ wọ́ pavement. Ẹranko mà lọkùnrin yìí o. Ẹranko gidi lọkùnrin náà kò dẹ̀ tí ẹ mọ̀ pé nǹkan tó ń ṣe ò dá rárá. Ṣe ló ti ń wuga. Ṣe ló ń wuga. Ó dẹ̀ jẹ́ lọ́ọ̀yà tó máa gbérú ẹjọ́ ìwá sọ́dọ̀ ẹ̀. Àwòrán ẹ̀ ní òun ni ó ti ń bá ará àdúgbò mi ló ń bájà yẹn o. Àwọn tó ń gbèjà ìyàwó ẹ̀ òun ni ó ti súnmọ́ wípé kò dẹ̀ lè bá wọn jà kó ṣe ló ń sá sẹ́yìn ọ̀lẹ burúkú. Ó dẹ̀ lè nà ìyàwó ẹ̀. Ó dẹ̀ lè nà ìyàwó ẹ̀. Ó lè nà ìyàwó ẹ̀. Ó nà gidi gan. Kí lóbìnrin lè ṣe fún un? Àwọn ará àdúgbò sọ wípé bó ṣe máa nà nìyẹn. Ó dẹ̀ máa nà níwájú àwọn ọmọ. Òun náà ní àwọn ọmọ míì tó jẹ́ pé láti kékeré wọn nígbà tó ń bá dàgbà tán kò sí ni wọ́n ní tọ́mọ bá jọ ṣòkòtò dandan ni ó máa jọ kíjìpá. Kò sí ni ẹ bó ṣe ń rìn. Ó ń rìn bí wípé ní kò sí nǹkan tó ṣẹlẹ̀. Irú ilé ẹranko yìí ẹ wojú olè, ẹ wo ìkà. Àwọn ará àdúgbò nìyẹn o torí alẹ́ ẹ rí pé ilẹ̀ ti ṣú. Àwọn ọkùnrin wọ̀nyẹn àwọn míì ò wọṣọ nínú wọn, boxers nìkan ló wà lára wọn tàbí àwọn short knickers wọ̀nyẹn, àwọn short yẹn ló wà nídìí wọn. Ẹ wo ọkùnrin yẹn ṣe ló ti ń lagídí. Ó ń lagídí pẹ̀lú àwọn tó fẹ́ wá gba ìyàwó ẹ̀. Ó tún wá ń sọ wípé ní tó má bí dá kó sùn síta. Ó kì í ṣe kó wá wọlé wá kó kúkú pa ni torí kò tiẹ̀ kí ni nǹkan tí wọ́n gbójú nínú tó máa fi ń na àwọn ìyàwó wọn bẹ́ẹ̀. Ṣé family jẹ́ ti lọ tọrọ ìyàwó yẹn? Ṣé kì í ṣe obìnrin tó fẹ́ sílé yẹn ṣé kò ní àwọn family ni tó fẹ́ wá pa ọmọ wá fi òkú ọmọ wọn ránṣẹ́? Ẹ wo tó ṣẹlẹ̀ láìpẹ́ mélòó rú ẹ̀ tó ti jẹ́ pé ní àwọn ọkùnrin wọn kò ń ṣobìnrin yàmàyàmá. Tóbìnrin bá tiẹ̀ provoke ẹ tó jẹ́ pé ó ti di pé ní ó ti dé góńgó ẹ̀mí ẹ̀dẹ́ ó lè jáde síta náà. Ó lè wábi lọ náà kátẹ́gùn fífẹ́ sí i.
tó bá dẹ̀ tiẹ̀ fẹ́ máa bá takùtù ọ̀rọ̀ sọ bí a fẹ́ máa bá àwọn ọkùnrin náà tẹ́kún mọ́ ráyè láti bá obìnrin ọjọ́ tó bá fẹ́ ròde ni wọ́n máa bá ẹ gbé wọ́n á gbé jókòó báyìí ni tó bá ṣe ń sọ lẹ́nu wọn máa sọ wọn ò ní wọn kódà àwọn wọn ṣe jọ obìnrin lọ ó lè rìsọ́ọ̀tì sírò ẹ̀nà ńkọ́ ẹ bá kẹjọ máa rojọ́ ṣùgbọ́n kó wá gbé owó sókè kò ń ṣe pé kò gba létí tàbí kò gba lára ó dídì iná ni wọ́n ní lálẹ́ bó ṣe máa ń na obìnrin yìí ní ẹ wo wọ́n ní lálẹ́ bó ṣe máa ń nǹkan kékeré báyìí any little thing tó ní máa ti ṣe ọkọ ẹ ti bẹ̀rẹ̀ sí ní nà ó nà bí ẹni tí ò léèyàn ó nà bí ẹni pé tó jẹ́ pé ní o ti di ẹrú torí ẹrú gan èèyàn gbúdọ̀ ná bí eléyìí ẹrú tó gbà tó sanwó ẹ̀ ó gbúdọ̀ ná bẹ́ẹ̀ ẹranko gan bí ajá tàbí nǹkan kan tí èèyàn ń sìn bóyá tó ṣe nǹkan kan tó yá ó mú ẹran ẹ̀ tó jẹ àbí nǹkan tó fẹ́ lò tó ṣe ó gbúdọ̀ ná ẹranko gan bẹ́ẹ̀ abẹ́lẹ̀ ń téèyàn ó nà gidi ó nà ìyàwó ẹ̀ gidi àwọn tó jẹ́ àwọn NBA yẹn kò sí nítorí ọkùnrin tó ń fídíò yẹn ó sọ pé òun máa gbé sórí online ó dẹ̀ gbé sí wọ́n gbúdọ̀ ṣe nǹkan kan sí i ó yẹ kí àwọn authorities kan wà tó máa guide wọn náà ara àkótá àṣọ Nàìjíríà ni pé kò sí ìjọba kò sí ẹ̀rí bó ṣe ń ṣe kan fi hàn wípé ní I can do it and do it again expression tó ń give nìyẹn wípé ní òun ló ní ìyàwó òun dẹ̀ lè nà kóun pa ok tí àwọn míì bá wá gbé ẹjọ́ tí client wá gbẹ́jọ́ wá sírú ọ̀dọ̀ ọkùnrin ẹ̀hàn ọ̀nà yìí ẹ̀hàn ọ̀nà ọkùnrin yìí ẹ̀hàn ọ̀nà burúkú ẹ wò ojú ẹ̀ ní òun ló wọ blue yẹn tí wọ́n bá gbé ẹjọ́ wá sọ́dọ̀ ẹjọ́ báwo ló ṣe fẹ́ tébùrù ẹjọ́ yẹn síwájú adájọ́ ní ẹ̀hàn ọ̀nà ọkùnrin yìí tó ń na ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ tó bímọ fún ẹ tó ń dáná fún ẹ tó ń ṣèṣe ìyàwó kí ló dé níbo lẹ ń lọ gan tí ẹ rí mọ́tò tó máa gbé yín níbo lẹ ń lọ tẹ́ wàá mú obìnrin tẹ́ nà gbogbo aṣọ obìnrin yẹn gbogbo ẹ̀jẹ̀ bò ni ó ná obìnrin débi pé ní kò sí aṣọ lára ẹ̀ pàǹtì nìkan pátá ló wọ̀ jáde síta kò dẹ̀ dẹ̀yìn lẹ́yìn ó tún lọ́ọ́ nà níta yẹn náà ni ẹranko lọkùnrin wọ́n dẹ̀ gbúdọ̀ kódà ó yẹ kí wọ́n bá dé omi oko gidi gan ni ó yẹ kí wọ́n bá dé omi oko kí ló dé tọ́mọdé wí tọ́mọ àwọn kan sọ pé ní ṣebí tó bá jẹ́ pé ṣe kò sí agbára tóbìnrin lè ní náà obìnrin yẹn sanra lóòótọ́ ṣùgbọ́n ṣíṣe sanra la fi ń ṣe ni àti pé ẹ̀rù gan wà lára obìnrin á ti rí pé obìnrin àwọn obìnrin tó yẹ pé wọ́n ń bẹ̀rù ni tó yẹ pé ẹ̀rù wà lára ẹ̀ gan irú obìnrin bẹ́ẹ̀ yẹn kí ló lè dé tó máa fi àwọn obìnrin kan wà tó yẹ pé ní ẹ̀rù gan jìnnìjìnnì ti máa bò wọ́n bí ìgbà tó jẹ́ pé tó má ti rí ọkọ wọn báyìí wọ́n ti mọ̀ pé ọlọ́run wọn ló dé yìí wọ́n ti mọ̀ pé ọkọ wọn oúnjẹ ti gbúdọ̀ kó ti wà lórí tábìlì irú àwọn obìnrin tó jẹ́ pé ní kò sí wọn á ti pẹ́pẹ́ fúrú gbogbo ẹ̀ ni wọ́n máa ń mọ̀ ṣe ṣùgbọ́n irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn ni wọn ò kí ní ayọ̀ nínú ìgbéyàwó wọn irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn gan tó jẹ́ pé wọ́n mọ pẹ́pẹ́ fúrú ọkọ ṣe wọ́n mọ gbogbo ẹ̀ ṣe ni wọn ò kí ń rí ayọ̀ kí ni kò sí ayọ̀ ó yẹ kí ìdùnnú ó yẹ kí ìrẹ́pọ̀ ó yẹ kí ìfọ̀kànbalẹ̀ wà nínú ìgbéyàwó ni kì í ṣe ìpayín kékeré kì í ṣe ẹkún ìpayín kékeré lélẹ̀ tí ò bá tiẹ̀ rówó fún wọn tiẹ̀ lówó tí ẹ̀ ń mu gàrí ṣùgbọ́n tí ìdùnnú bá wà ń bẹ̀ tí ayọ̀ wà ń bẹ̀ àwọn ọmọ yín gan ẹ máa rò pé ẹ ti gbé gbogbo nǹkan ilé ayé fún wọn ni ṣùgbọ́n níbi tó tiẹ̀ ti ń jẹ gan tó ti mu ẹ wo bó ṣe ń rìn tí wọ́n dé nú ẹ nínú tí wọ́n nú ẹ bí ẹranko tí wọ́n nú ẹ bí ajá tó nà ìyàwó ẹ tó ìyàwó tó fẹ́ ó dé kì mọ́lẹ̀ ìka burúkú ó kì mọ́lẹ̀ ó nà bí eléyìí ẹ rọra ṣe o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ yín ẹ rọra ṣe ẹ̀yin ọkùnrin ẹ ní sùúrù gidi gan obìnrin tẹ́ fẹ́ ìyàwó yín tó bímọ fún yín kẹ́ẹ̀dẹ̀ máa nà wọ́n ojoojúmọ́ ni wọ́n ló fi ń nà obìnrin yìí ṣójọ́mọ ẹ̀ ní ṣọ́mọ ẹ̀ ló jẹ́ ni ṣé ọmọ ẹ̀ ló jẹ́ ló fi ní ẹ̀tọ́ láti nà bẹ́ẹ̀ yẹn ọ̀nà obìnrin títí gbogbo aládùúgbò jáde kò pàpàdé lẹ́lẹ̀ ṣe ló ti ń kì mọ́lẹ̀ wọn ò lè jẹ́ kó pa nítorí pé tó bá pa àwọn fámìlì ẹ̀ wọ́n ṣòfò àwọn fámìlì ẹ̀ wọ́n á sunkún alẹ́ wọn ò lè jẹ́ kó pa nǹkan tó bá máa gbà náà máa fi fún wọn ti gbá abúrí yẹn lọ́wọ́ ẹ̀ ó náà máa tilẹ̀kùn tí ó bá bí da kó sùn ta ṣé kó wá sunú lé kó yín lọ́rùn ni ṣé kó wá sunú lé kó yín lọ́rùn
wọ́n ti mú yàn wọ́n mú yàwó ẹ̀ mọ́ra ó ní pé tó má bi dá kó sùn ta níbo ni kó wá sí níbo ni obìnrin yẹn máa sùn níbo ló fẹ́ kó sùn ṣé kán wá fi sílẹ̀ káwọn ọkùnrin tó jáde kán fi sílẹ̀ kó dẹ̀ lọ sùn sínú ilé pẹ̀lú ọkùnrin yẹn òun náà yàwó ẹ̀ kò sí irú wọn kódà ó gbẹnu tán àní mi nírú jù bẹ́ẹ̀ yẹn lọ o ẹ̀yin tèmi ire o.